àti Báíbù àti Kùránì ọjọ́ kejì ọjà ìwé méjèèjì kò lè so èso rẹ̀ kan fún wa láyé torí pé kí ni méjèèjì ò ní nǹkan kan tó jẹ́ spirituality nínú. àwọn bàbá tí wọ́n ti ń lo atọ́nà kí wọ́n tó mú GPS dé wọ́n mú GPS dé èyí ń pè GPS ní technology ẹ̀ ń pè atọ́nà tiwa ẹ̀ ń pè ní tí ó dáa. kẹ́ẹ̀fì sẹ́pẹ̀ dọ̀túnla mẹ́wàá kò sí kankan tí ó ṣe kẹ́ẹ̀fì sàdúrà ẹgbẹ́ dọ̀túnla mẹ́wàá ìkankan ò ní í ṣe torí pé kò ní ẹ̀mí kankan nínú tí ń jẹ́ spiritual power. àwọn bàbá yìí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ni wọ́n ṣètò ìrìnàjò aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣètò àwọn oúnjẹ tá à ń jẹ àmàlà ọ̀kan ṣàdédé bẹ̀rẹ̀ ìyẹn ọ̀kan ṣàdédé bẹ̀rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí là ń gbà lọ́wọ́ wọn tá ló dá ìfẹ́ tó dáa ni. àwọn tó wá dá níbi yẹn wọ́n wá dá níbi spirituality wọ́n wá dá níbi ẹ̀mí. àmọ́ Ṣàngó Ògúnlápáyé Èṣù ẹ mú àwọn eré yẹn àwọn kẹ́tẹ́lì pìrìsìkàbà ọ̀pẹ yẹn ẹni tó fi ṣépè bóyá yóò mú àdúgbò nínú wọn bẹ́ẹ̀ ni ẹni tó fi wúlé tó fi ṣàdúrà bóyá yóò ṣe àdúgbò níṣẹ́. torí ní agbára ń bẹ nínú àwọn nǹkan yìí agbára tó lódùmarè fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ń bẹ lára àwọn nǹkan yìí òun ló jẹ́ kó máa ní ìwúlò òun ló jẹ́ káwọn èèyàn wa mú ní ọ̀kúnlẹ̀ kó ní agbára. kò sí ìkan tó jẹ́ kí àlàáfíà wà gbà náà tó jẹ́ kí ìwọ ọmọlúwàbí ó jọba gbà náà ju wípé wọ́n lo àwọn nǹkan ìbílẹ̀ wa pẹ̀lú àwọn òfin ẹ̀ wọ́n pa àwọn òfin ẹ̀ mọ́ wọ́n mọ̀ pé tó bá hùwà burú ilẹ̀ ó mú wọn ẹ bá dalẹ̀ ilẹ̀ ó mú ẹ̀yin ẹjẹ́ àpadà sí nílẹ̀ láti máa lo àwọn nǹkan ìbílẹ̀ wa kẹwàá wò bóyá ayé ò rojú àbí ò ní rojú bóyá kò padà sípò àbí ò ní padà sípò. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbá Olódùmarè ìbá gbogbo adúlọ mo ṣe bá wọlé mo ṣe bá wọgbà mo kí gbogbo ọmọ káàrọ̀ jèrè pátá nílé lóko lẹ́yìn ìlú tẹ̀tẹ̀ tí láǹfààní láti ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú ṣàlàfíà mo bá gbogbo àwọn kí wàá ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọ wa dé ọlá àgbẹ̀ kíkí pàwọ̀ òun náà ló kọ́ tèmi èmi amúlẹ̀bẹ̀ lọ́wọ́ bíbí wọn nílò ọ̀ṣun ọmọ àdúgbò oníbọ̀ ìjà kíkí ọ̀kasà nílẹ̀ ọmọ ọba lọ́fà aláyémọ̀rẹ́ ọmọ onílẹ̀kẹ̀ yìí ọmọ onílẹ̀kẹ̀ ṣe ṣàlàfíà mo wá gbogbo wa kí ni tí a ti lọ fẹ́ gbé ọ̀rọ̀ lórí ètò fún ti tòní kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. àwọn tó bá fẹ́ ṣe aṣíwájú wa. And anybody that wants to be a leader, a ẹ jẹ́ kó máa lọ politician, búra. let them swear. o lè máa sọ pé kí ni mò ń You sọ. might be saying, what's this pastor saying? mo mọ ohun tí mò ń sọ. I know what I am ìwọ saying. tó ń gbọ́ ló mọ tó ń You gbọ́. listening might not know what you are hearing. a gbé Quran. You try the wọ́n Quran. fi búra. They swear with ẹ it. lọ wo bó ṣe ba gbogbo ìlú jẹ́. Look at the way they are doing the country. ẹ gbé Bible. You take the ẹ Bible. fi búra. You use it to ẹ wo bí swear. gbogbo ìlú ṣe Look at the bàjẹ́. way the country ẹ is. jẹ́ a lọ sí ìbíǹbí wa. Now let us go to our own tradition, our culture. ẹ jẹ́ a lọ fún Ògún kọ́ lọ máa fi búra. Let us give them Ogun kó máa lọ to swear. fayélálá Or búra. kó Ayelala. máa fi Ṣàngó búra. Or Shango. ẹ jẹ́ àtúndàn yẹn wò. Let us try that for some ẹ wá rí years. pé ìlú máa dára. And you see that the country will get better. ìlú dẹ̀ máa tùbà. And there will be tranquility in the ìwọ wá country. sọ pé But you are saying onígbàgbọ́ ni you are ẹ. a Christian. onígbàgbọ́ wo ni ẹ. What type of Christian are you? onígbàgbọ́ wo ni ẹ. What type of Christian? ní kírísítẹ́nì dé. So when the Christianity ìjọ ní comes, mùsùlùmí dé. when did Islam come? àwa gba ẹ̀sìn. We accepted the nítorí religion pé gbogbo ènìyàn ń gba ẹ̀sìn. because everybody accepted it. àwa wò pé àwọn ẹ̀sìn yẹn. And now when we just compare the gbogbo tó jẹ́ religion, atọ́kùn wa nínú àwọn ẹ̀sìn méjèèjì. all the things that we can point to in Bible. the Bible àti Quran. and the Quran, òun ni àwọn gómìnà ń gbé tán fi ń búra. our governors use it to swear. They swear them in òun with the làwọn Bible. president ń gbé tán fi ń The búra. president are sworn in with the Quran. wọ́n lo Bible If they wọ́n lo don't use the Quran. Bible, they use the Quran or vice síbẹ̀síbẹ̀ versa. kò sí ohun tó ń Even ṣẹlẹ̀. at that, nothing is happening. There's no progress. à ń kówó jẹ ìyẹn ò jẹ́ kó They dúró. embezzle money, it does not matter. à ń bà ìlú jẹ́ ìyẹn ò dúró. They are spoiling the country. The Bible does not stop them. ẹ jẹ́ Religion. ìsọ fún yín. Let me tell us. tipátipá mú èèyàn. You that you catch people by ìwọ force. tó ń bá tènìyàn You that jẹ́. you destroy people's ìwọ lives. tó ò ní ọ̀rẹ́. You that you have no friends. ìwọ tó ò fẹ́ràn You don't ènìyàn. even love ó people. wá ń pèrè ẹ You call lónígbàgbọ́. yourself a Christian. o ṣe You are onígbàgbọ́. not a Christian. onígbàgbọ́. You are a ajọ Christian. nínú tútù.
If you're a á Christian, jẹ́ you will onífẹ̀ẹ́. be meek and you will Afẹ́ràn ọmọdé, have afẹ́ràn love. àgbàlagbà. You will love both young and á ṣe old. òtítọ́. You will be honest. á ṣe ohun tó tọ́ tó You will yẹ. do what is right. kò ní jẹ́ aládàájẹ. You will not be somebody á that máa eats jẹ́ ẹni alone. tó ń fúnni. You will be a giver. mo gbàdúrà o. I pray. ẹ lọ kọ ọ̀rọ̀ mi sílẹ̀. tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ yẹn sọ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní ṣe rí òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní ṣe máa rí ẹ̀yin náà ẹ ti kájọ gbé sí àkáyè ó dà pé ọpọlọ àwọn ìwà ti ń ṣí díẹ̀díẹ̀ àti báíbù àti kùránì òfò tó kejì ọjà nìwé méjèèjì kò lè so èso rẹ̀ kan fún wa láyé torí pé kí ni méjèèjì ò ní nǹkan kan tó jẹ́ spirituality nínú kẹ́ẹ̀fì sẹ́pẹ̀ dọ̀tún la mẹ́wàá kò sí kankan tí ó ṣe kẹ́ẹ̀sì fi sàdúrà náà dọ̀tún la mẹ́wàá nǹkan kan ò ní í ṣe torí pé kò ní ẹ̀mí kankan nínú tí jẹ́ spiritual power ẹ̀tàn lásán olùwò ṣe bí pásítọ̀ náà ní sọ̀rọ̀ yìí torí pé wọ́n mọ̀ pé ẹ̀tàn ní gbogbo ẹ̀ kò ní spiritual power kankan kò ní kankan tó ní ṣe pẹ̀lú agbára kò lágbára kankan nínú àmọ́ Ṣàngó Ògúnlákayé Èṣù ẹ mú àwọn eré yẹn àwọn kẹ́tẹ́ fi prescribe àwọn ọ̀pẹ yẹn ẹni tó fi ṣépè bóyá yóò mú àbíkò ní mú wọn bẹ́ẹ̀ ni ẹni tó fi wúre tó fi ṣàdúrà bóyá yóò ṣe àbí oníṣẹ́ torí ní agbára ń bẹ nínú àwọn nǹkan yìí agbára tó lódùmarè fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ń bẹ lára àwọn nǹkan yìí òun ló jẹ́ kó máa ní ìwúlò òun ló jẹ́ káwọn èèyàn wa mú ní ọ̀kúnkún lé kó ní agbára ẹ jẹ́ ká jọ wò yín náà nígbà tí àwọn baba wa bẹ láwọn bíi 12th century 13th century káwọn àkọrin ìwà kẹ́kọ̀ọ́ ọkọ̀ baba wa lẹ́rú nígbà náà ṣé ìwà bàjẹ́ tó gbókùn tó báyìí ṣé ìwà bàjẹ́ gbalẹ̀ tó báyìí kò sí ìkan tó jẹ́ kí àlàáfíà wà gbà náà tó jẹ́ kí ìwọ ọmọlúwàbí ó jọba gbà náà ju wípé wọ́n lo àwọn nǹkan ìbílẹ̀ wa pẹ̀lú àwọn òfin ẹ̀ wọ́n pa àwọn òfin ẹ̀ mọ́ wọ́n mọ̀ pé tó bá hùwà burú ilẹ̀ ó mú wọn ẹ bá dalẹ̀ ilẹ̀ ó mú nígbà tí wọ́n rí wípé àwọn nǹkan yẹn le wọ́n mọ̀ pé àwọn yẹn kò sí pé kíákíá ni ó dáhùn torí wípé agbára tí Olódùmarè fún wa nìyẹn kíákíá ni ó máa dáhùn nígbà tó lẹ́tọ́ bá sì dé lọ́yà fọgbọ́n wọ́n fi tì dànù pé ilé ò ní jẹ́ ká lè rí olè jà àwọn ilé ò ní jẹ́ ká lè rí olè jà ilé ò ní jẹ́ ká lè rí àbàjẹ́ wù wọ́n wá demonize nǹkan yẹn wọ́n wá gbé bẹ́ẹ̀ pàtó kùránì ìwé lásán wá gbélé aláwọ̀ kí a máa ka Ádámù ìwé wò la kà nígbà táwa ní sukùl yìí náà kíní kan go to school ìrántí rẹ̀ mọ́ ẹ̀dẹ̀ go to school ẹ̀dẹ̀ ti kàlábà kí a máa kọ̀ọ̀rọ̀ àwọn ìwé yìí táwa ní àgbà bẹ́ẹ̀ ni àwọn bíbélì àti kùránì ṣe rí ètí pásítọ̀ sọ ẹ̀yẹ ẹ̀dẹ̀wò kẹwò tí ó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ká máa fọ̀bọ̀n fún wọn mú ká pe Ògún ká pe ẹ̀mí Ògún ká
wọn àwọn àpèlè tí ó dá traditional marriage àti mùsùlùmí àti kírísítẹ́nì ní ṣe traditional marriage bó bá dé church tó wá fẹ́ lọ ṣe white wedding yẹn cultural wedding àwọn ìlú òyìnbó bó wọ́n pè é pé sọ ti ṣe traditional wedding àwọn bàbá wa ni wọ́n ṣe ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá láyé dùn tẹ́ bá fẹ́ ṣe ìgbéyàwó ni wọ́n ní ẹ̀kọ́ sùwà ẹ̀kọ́ òbí ẹ̀kọ́ gbogbo ẹ̀wà ìdílé ẹrù ìyàwó ilẹ̀ Yorùbá náà ti ń ṣe kò ní ṣe nílẹ̀ Saudi kò sí ti jẹ́ ẹrù ìyàwó ní Saudi ìran Yorùbá ló ní à ń kó ẹrù ìyàwó lọ sí ilé àwọn àna àwọn aláàánú iṣu pé àkóso lọlé àná àṣekínní kan lọlé àná àrùn agbẹ́gbẹ́ kan ṣe báyìí àdọ́balẹ̀ lé àná àṣekínní kan àwọn bàbá wa tẹ̀ bú yẹn àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ni wọ́n ṣètò ìrìn àjò yẹn àmọ́ ẹ̀yin gba ìrìn àjò yẹn pé ìrìn àjò tó dáa ni àbí aṣọ táwọn olóyìn irú àwọn aṣọ tẹ́lẹ̀ wọ̀ sọ́run ọgbà táǹgẹ̀ fìlà tó dáa yìí ara àṣà àti ìṣe wa ni àwọn bàbá yìí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ni wọ́n ṣètò ìrìn àjò aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣètò àwọn oúnjẹ tá à ń jẹ àmàlà ọ̀kan ṣàdédé bẹ̀rẹ̀ ìyẹn ọ̀kan ṣàdédé bẹ̀rẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí là ń gbà lọ́wọ́ wọn ta ló dá ìkan tó dáa ni àwọn tó wá dá níbi yẹn wọn ò wá dá níbi spirituality wọn ò wá dá níbi ìmẹ̀mí nǹkan ti ń dààmú ọpọlọ wa ẹ wá gba half ẹ̀ta half yòókù dànù if someone is good in other aspects then they are good in all aspects àwọn tó ń mú ẹ̀sìn wá fún yín ṣe báwọn náà ṣe bí kọ́tọ̀ tí wọ́n ní wọ́n mú wá fún yín tẹ́tà fún yín tẹ́yìn gbà lọ́wọ́ rẹ̀ àwọn bàbá tí wọ́n ti ń lo atọ́nà tó wọ́n tó mú GPS dé wọ́n mú GPS dé èyí pé GPS ní technology ẹ̀ ń pè atọ́nà tiwa ẹ̀ ń pè ní tí ó dáa ẹ̀ ṣe ti mọ̀ kó níwọ̀ òpin nìyẹn onílànà bá ṣe ń ṣe gbogbo nílẹ̀ Yorùbá àwọn ẹ̀sìn wọn mú kọ́tọ̀ wọn àwọn ẹ̀sìn àwọn tó ń pè ní kọ́tọ̀ tó ń pè lẹ́sìn fún yín wọn wá kó tí wọn wá yín wá gbà ẹ wá òbí táwọn èèyàn wá gbọ́dọ̀ lónìí àwọn Muslim náà ti wá kọ́ ìṣe àwọn Christian yẹn torí pé gbọ́ àwọn èjì jọ ń kọ̀ kí ara wọn ni wọ́n bá fẹ́ ṣe wé marriage lónìí wọ́n ní wọ́n ṣe traditional marriage títí Yorùbá tó jẹ́ ti ìbílẹ̀ títí wa tí àwọn bàbá wa fílẹ̀ fún wa wọ́n ṣe wọ́n wà láwọn fẹ́ lọ ṣe white marriage court marriage church marriage tó jẹ́ cultural marriage ìran òyìnbó that is their own traditional marriage òyìnbó òun ni ká wọ súùtù ká wọ white gown àwọn wá gbọ́ débi pé àwọn ọmọ ṣe traditional marriage méjì papọ̀ a ṣe traditional marriage tàwọn tó mẹ́sìn wá fún yín a tún ṣe traditional marriage títí wa gangan ṣé ẹ̀rí pé nǹkan ṣe wá ni ìjọba òyìnbó ṣe traditional marriage tí wọ́n tó wá ní ẹ̀kọ́ àgbàdo wa ẹ̀dá ṣe traditional marriage nílẹ̀ Yorùbá inferiority complex ló bá yẹ wá jẹ́ níbi tá a gbé dúró yìí it's high time ká ronú it's high time ká mọ̀ tá à ń ṣe it's high time ká ṣí òye wá ẹ̀tẹ̀ yìí ti tó gẹ́ ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa tá a bá fi Ògún tá a fi Ṣàngó tá a fi Ọ̀ṣun tá a fa ilé àdàgbò ẹ̀rọ kan tá a fi ṣe ìsọ́ tá a ń lò ó
ẹ̀jẹ̀ á ṣí òye wa títí nígbà míì tẹ́tù máa fàdé àti pàdé mi lórí ètò tá a pè ní àpàdé ọmọ Yorùbá ọmọ Bàdéọlá Adé Ìkejì pààrọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọdọ̀ kú.